Ogun kidney problem, kidney failure àti hepatitis B àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ bá a ṣe ń lo ewé ẹ̀yìn olùbísowó tí wọ́n ń pè ní stone breaker bá a ṣe fi ń ṣe tá a fi ń bọ́ nínú àìsàn ńlá yìí òun ni mo fẹ́ kọ́ wa bísínì láìta ala tested and confirmed ẹ máa bá wa ká lọ ewé ẹ̀yìn olùbísowó ní lóríṣiríṣi òun ni ewé ẹ̀yìn olùbísowó bá a ṣe fẹ́ fi ṣe kí ni o oògùn kidney problem èyíkéyìí nínú kidney problem àti èyíkéyìí nínú haptitis àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ẹ máa bá wa ká lọ bísínì láìta. ẹ bá ti gẹ́ẹ̀tì ewé ẹ̀yìn olùbísowó ẹ gẹ́ẹ̀tì èpo igi àgàn ó ẹ gẹ́ẹ̀tì igi akọgùn ẹ gẹ́ẹ̀tì kọ́ńblálà ẹ gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ ẹ ti gẹ́ẹ̀tì òróǹro màálù ẹ gbà kó fẹ́ tó bí 5 litre ẹ gẹ́ẹ̀tì ìtọ̀ rànkúnmí ẹ jẹ́ kóun náà pọ̀ fresh ẹ mix méjèèjì pọ̀ sínú 5 litre farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtàn account number fáwọn ọmọ aláìní 20 44 23 76 80 charity account 20 44 23 76 80 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo nǹkan tó gún yẹn wàá wá dà sínú omi méjèèjì tó mix pọ̀ yẹn tó bá di after ọjọ́ kẹta ẹni tó ní kidney problem abẹ́ni tó ní hepatitis wọ́n bẹ̀rẹ̀ sí ní mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ kí wọ́n lo treatment yẹn fún 90 days kí wọ́n lọ ṣe test bí isinillahi ta'ala ẹ bọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni tested and confirmed ni kúlìdá ilẹ̀ udawa ufalitẹ́tìlìbù dawa olèdà yìí kún fọlá tẹ́tìlìbù òbí ara gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìpèníjà èyíkéyìí nínú ìpèníjà ẹ contact Sheikh Afagba International Limited àwọn egbòogi wa nìyẹn ó wà very effective caterpillar transformer miracle leaves gbogbo àwọn nǹkan wọ̀nyẹn all in one gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la ní adèláwọn special tá a máa ń ṣe kórè oògùn hepatitis àti oògùn kidney problem aláwọn powder ẹ̀ tó jẹ́ special ẹni táyé ń dà láàmú náà ẹni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ àbá ìwọ̀n àìsàn wọ̀nyí èyí tó jẹ́ pé lọ lọ́wọ́ núbẹ̀ gbogbo ẹ̀ láwọn pákéjì fún tá à ń ṣe fáwọn èèyàn bí isinillahi ta'ala tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ fọlọ́run àwọn èèyàn ń lo product wa wọ́n ń dúpẹ́ àwa ní Abrahamu Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos full package ni kó wá lọ fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ bẹ́ẹ̀ ni èké ìpèníjà tó bá òkú dojúkọ ẹ wá fún full package wa wá fún full treatment má wo towó wàá bọ́ nínú ìdè kódà káyé máa dàyàn láàmú forí kókó aláǹtakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó má mú bọ́ ó wà lóyìnbó bí aláìsí ó ń ṣiṣẹ́ bí aláìṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní stroke ó ní cancer diabetics asthma gbogbo àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn so aláwọn egbòogi lóríṣiríṣi aláwọn brand tá a ti ṣe tó jẹ́ powder made in India packed in South Africa tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání a wà ní Abrahamu Adesanya Lẹ́kì Àjà Etí Ọ̀sà Lagos ẹ WhatsApp wa àbí kẹ́pẹ́ wa lórí +234 810 913 1425 ẹ kọ́ọ̀lù wa lórí +234 810 913 1425 bisimilahi ta'ala ètò àdúrà wà tá a fi ń yọ àwọn èèyàn nínú wàhálà ètò sàárà wà ètò àwẹ̀ wà àwọn halal powder wà lóríṣiríṣi bẹ́ẹ̀ làwọn product wà lóríṣiríṣi kódà ọ̀ǹtú wà tó bá gbẹnu tán tá máa ọ̀ǹtú fúnyàn tá máa ṣe bisimilahi ta'ala ayé alukuriani ní odidi alukuriani ní orúkọ Ọlọ́run ní latifu ní wàhábù ní tá máa ṣe fáwọn èèyàn àtàwọn material lóríṣiríṣi tí a dẹ̀ ní fìtọ̀fọ̀gbẹ́ tílíkà hududullahi wa ma yuti illa wa rasulahu àdé sick refuge fún yín láti evil world Ọlọ́run làwọn ń pè kó wá dá sọ̀rọ̀ àti nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ la fi ń gba àwọn èèyàn lé àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ àìmọye àwọn tó ń wojú Ọlọ́run bá fọmọ tọ́lọ́run ti tara wa gbàdúrà wọn àìmọye àwọn tó wà lórí àìsàn tí wọ́n ti rò pé tọ́lọ́run tara wa gbàdúrà wọn àìmọye àwọn táyé ń dà láàmú tí wọ́n gbà tú sílẹ̀ àpò ló ń kà ẹ̀yin náà ń wo program kódà àwọn ta tó ń kọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe àwọn èèyàn máa ń pè wá tí wọ́n ń dúpẹ́ fọ́lọ́run àdúrà tá ń filẹ̀ àtàwọn orógùn tá ń lẹ́wọ̀ ẹ ṣé o àlò àbábẹ́ ẹ̀yin náà ẹ máa fi nǹkan sákàǹtì àwọn aláìní o olúwa náà ti sàrà síwájú kádùá lè gbà má rò pé orí fà ìwọ náà bó ṣe wù kó mọ kò sí nǹkan tó ké ẹ kúkú ríbi tá ń náwó yìí sí à ń ná fáwọn opó à ń ná fáwọn ọmọ aláìní à ń ná fáwọn tó wà ní àhámọ́ ẹ ti understand ẹ̀yin náà dá sí tọlọ́run ọba torí pé kí ni Ọlọ́run ọba kì í jẹ̀dá gbé o ẹ̀dẹ̀ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jáfàá náà avasco ṣàdá fún gbogbo ẹ̀yin customers wa àtẹ̀yin fans wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ní parí máa yé lára pápẹ́ ayé òní mú yín ẹ̀gbọ́n ayé òní gun yín lẹ́sẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ máa bẹ nínú ìkẹ́ Ọlọ́run ọba títí láéláé ni bí akílẹ̀ ilẹ̀ illallah sayyidina muhammadu rasulillah sallallahu ta'ala alayhi wa sallam inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí má sàlámù wa ilal liqa'i.